full note, KBS has directed me to announce to you that we have after party at the poolside. After party at the poolside. So please, once again I'm making the announcement. After party at the poolside. Ladies and gentlemen, on behalf of our royal Udua, we appreciate all our royal fathers here. Lórúkọ bàbá wa kábíyèsí. Lórúkọ bàbá wa kábíyèsí Ọọ̀ni Adéyẹyè. A kí gbogbo àwọn ládéládé tí wọ́n wà níbí. A kí gbogbo àwọn ládéládé tí wọ́n wà níbí. A kí màmá wa Tóyìn Kọ́ládé Ìyálájé Oòduà, the global ambassador of wealth. Lórúkọ bàbá, a kí Dr. Marian. Thank you very much for staying till all the while. Thank you so much. A kí gbogbo àwọn èèyàn tí wọ́n wà bí káàdì dárúkọ tán. Bàbá ní lásìkò yìí gbogbo wa ilé babaláwa Olófin. A kí Professor Shokola. Thank you very much. And please, if you get let go, might be a catastrophe, you can get home. For we are staying back. Àwa àlọ́lé tiwa ẹ̀yin yòókù tí ẹ bá mọ̀ ẹ lè máa lọ́lé. Please, níbi tá a dé ẹ jọ̀ọ́ gbogbo àwọn oníròyìn àdúgbò lọ́wọ́ yìí lórúkọ bàbá àdúgbò lọ́wọ́. Adúpẹ́lọ́wọ́ Emirate Choir, adúpẹ́lọ́wọ́ akọrin Oòduà, adúpẹ́lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe performance mi, ọ̀pẹ̀rẹ̀, àdúpẹ́ gbogbo yín pátápátá. Ládúpẹ́lọ́wọ́ lórúkọ bàbá wa kábíyèsí Ọọ̀ni Adéyẹyè ní ogunwusi. Kenneth, while you kábíyèsí will be taking us in, you guys will continue with high life and let's enjoy your show as we move to the poolside after party.